lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn èèyàn kan mo ṣàkíyèsí wípé tí wọ́n bá fẹ́ address ṣe àpọ́nlé kábíyèsí aláàfin fúnlùú Ọ̀yọ́ ọba Abímbọ́lá Akeem Ọwádé ohun tí wọ́n ń kọ ní Aláàfin of Yorùbá land. A sì rí wípé Aláàfin of Yorùbá land tí a bá ń sọ wípé a fẹ́ àlàáfíà, ìrẹ́pọ̀, ìfẹ́, ìṣọ̀kan láàrin àwọn ọba aládé wa nílẹ̀ Yorùbá, pàápàá jùlọ láàrin Aláàfin tìlú Ọ̀yọ́ àti Ọọ̀ni tilé Ifẹ̀. A gbọ́dọ̀ mọ kíyèsí àwọn nǹkan tí a máa sọ, àwọn nǹkan tí a máa kọ nípa àwọn ọba méjèèjì yìí. Torí pé tí a bá fẹ́ máa ṣe àpọ́nlé Aláàfin, tí a bá wá ń sọ wípé Aláàfin of Yorùbá land, àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ tàbí tí wọ́n jẹ́ ọmọ Ilé Ifẹ̀, yálà tí wọ́n ṣe ọmọ Ilé Ifẹ̀ gan ṣùgbọ́n tí wọ́n gbàgbọ́ pé Ilé Ifẹ̀ ni orírun gbogbo ilẹ̀ Yorùbá, wọ́n máa rí the word of Aláàfin of Yorùbá land yẹn gẹ́gẹ́ bí kò tọ́ àti ohun tí kò yẹ, tí ó sì lè máa fa ìkùnsínú tàbí gbọ́nmi sí omi òtó láàrin àwọn ọmọ Yorùbá. Ìdí nìyẹn tí mo fi ní àwa tí a bá fẹ́ máa ṣe àpọ́nlé Aláàfin tìlú Ọ̀yọ́, ká dẹ́kun láti máa ṣe àpọ́nlé Aláàfin tìlú Ọ̀yọ́ pẹ̀lú Aláàfin ilẹ̀ Yorùbá. Kàkà tá fi máa sọ pé Aláàfin tilẹ̀ Yorùbá, ká máa sọ wípé Aláàfin ìlú Ọ̀yọ́, torí pé gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá yìí gbogbo wọn mọ ibi tí agbára wọn mọ, tá a bá fẹ́ máa parọ́, tá a bá fẹ́ sọ àsọdùn. Olúbàdàn ò lè lọ pàṣẹ ní Ilé Ifẹ̀, Aláàfin ò lè lọ pàṣẹ ní Ìbàdàn, Ṣọ̀ún ò lè lọ pàṣẹ ní Ìgbòho, Aláké tilẹ̀ Ẹ̀gbá kò lè lọ pàṣẹ nílùú Òṣogbo, Àtaọ́ja tìlú Òṣogbo ò lè lọ pàṣẹ nílùú Ẹdẹ. Oníkálukú ni ọba ní ìlú tí wọ́n jọba lé lórí. Ṣùgbọ́n tá a bá wá ń pe ẹnìkan ní Aláàfin of ilẹ̀ Yorùbá, yóò máa fa ìkùnsínú léyìí tí ó sì lè máa da omi àlàáfíà ilẹ̀ Yorùbá rú, pàápàá jùlọ tí ò ní jẹ́ kí ìfẹ́ tí à ń polongo tí ò ní jẹ́ kó ṣẹlẹ̀ láàrin àwọn ọba aládé wa. Ìyẹn mo ní ká pe àkíyèsí ara wa sí, kí nǹkan ó lè bá túbọ̀ máa rí bó ṣe yẹ kó rí láàrin àwọn ọba aládé wa. Ìyẹn ní abala bẹ̀yẹn. Ẹlẹ́ẹ̀kejì nínú tá a fẹ́ gbéyẹ̀wò ó ní orúkọ, ẹ̀kúnrẹ́rẹ́ orúkọ àwọn tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, ààrẹ Bọ́lá Ahmed Tinubu, tí wọ́n fún ní àmì ẹ̀yẹ, tí wọ́n fi àmì ẹ̀yẹ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fi dá lọ́lá. A mú wá fún yín pẹ̀lú àmì ẹ̀yẹ tí wọ́n fi dá ẹnì kọ̀ọ̀kan lọ́lá lórí ètò náà ni. Bákan náà, lórí bí iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n ṣe wọ́gi lé ìbá ìlú sọ̀rọ̀ tí wọ́n kọ́kọ́ ti sọ síwájú pé ààrẹ máa ṣe ní àárọ̀ ọjọ́ 12 oṣù kẹfà ọdún tá a wà yìí gẹ́gẹ́ bí ọjọ́ àyájọ́ ìjọba tiwantiwa. Ṣùgbọ́n ní nǹkan bí ìrọ̀lẹ́ àná, ó ní ìròyìn jáde wípé wọ́n ti káńsù ìbánisọ̀rọ̀ yẹn. Kí wàá ní èrò àti ìwòye àwọn èèyàn lórí bí wọ́n ṣe sọ wípé ààrẹ ò ní lè bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀ mọ́ o ní àárọ̀ ọjọ́ 12 oṣù kẹfà gẹ́gẹ́ bí wọ́n ṣe là kalẹ̀ tẹ́lẹ̀. A mú wá fún yín tí a sì jọ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. Ṣùgbọ́n ká tó tẹ̀síwájú, ẹ jẹ́ kí n dókè lọ́hùn-ún ká gbọ́n tí wọ́n ní fún wa. Tá a bá wá padà dé, ká wá tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìṣe wa. Ẹ má ti lọ o, à ń padà bọ̀. Otasansan rédíò and TV.
kí gbogbo ẹ̀ lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáláyé lórí ìkànnì wa ìkànnì yín Otasansan TV. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ni ó tóbi ni kò ní jẹ́pin wa. Yorùbá máa ń sọ wípé ọwọ́ tó bá ṣẹ́gun sí ló yẹ kó jọbẹ rẹ̀. Àwa àti yín àní ṣàṣedànù, àní ṣàṣerí, àní ṣàṣejẹ. Ọwọ́ wa báyìí la fi parí ayé wa. Nínú àtúpalẹ̀ èdè Yorùbá wọ́n ní ìkọ́ kìí kọ́bálá, ìtàkùn kìí tàkùn kìí kéjò lẹ́sẹ̀, àyún lọ àyún bọ̀ lọ́wọ́ yẹnu. Fíní ladìẹ toko ìmọ̀dé, àwa àti yín a máa lọre, a máa bọ̀re o. Àwọn ajogun wọn ò ní lágbára lórí ayé wa. Gẹ́gẹ́ bí a ṣe pàjùbà rẹ̀ níbẹ̀rẹ̀ ètò, àwọn ọmọ Nàìjíríà wọ́n fi ìwòye àti èrò tiwọn hàn lórí bí iléeṣẹ́ ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà bí wọ́n ṣe wọ́gi lé ìbálòsọ̀rọ̀ tó yẹ kó wáyé ní àárọ̀ ọjọ́ àyájọ́ ọjọ́ ìjọba tiwantiwa, ìyẹn Democracy Day, ọjọ́ 12 oṣù kẹfà ọdún tá a wà yìí. Kí làwọn èèyàn ń wí, kí làwọn èèyàn ń sọ? Wọ́n fi ìwòye àti èrò tiwọn hàn. Mr. Kabir Abdulmumin wọ́n ní President Bola Ahmed Tinubu has nothing to tell us except naming everything after his name. Very soon he will name Suma Rock after his name as part of his project. Majid Saheed àwọn ní there is no achievement to talk about. Mr. Azeez Basir àwọn ní President Bola Tinubu has nothing to say. That is why he cancelled the national broadcast on Democracy Day. Okay, àwọn míì tún rápálá wọlé. Wọ́n ní Mr. Oyewumi Ọláwálé wọ́n ní gbogbo eléyìí tí wọ́n ti ń sọ sẹ́yìn kò so èso rere. Ìdí rèé tí wọ́n fi cancel national broadcast ní ọjọ́ Democracy Day. Mr. Gbọ́láhàn Tóbi àwọn ní ọ̀rọ̀ Nàìjíríà ti rújú mọ́ ààrẹ lọ́wọ́ àti pé àṣírí irọ́ tí wọ́n ń pa fún ọmọ Nàìjíríà ti tú. Nítorí náà wọ́n wá ọ̀nà mìíràn tí wọ́n lè gbà pa irọ́ mìíràn fún wa ni. Ẹ lọ fọkàn balẹ̀, Nàìjíríà sì máa dáa lọ́jọ́ iwájú. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Mr. Gbọ́láhàn Tóbi nìyẹn. Mrs. Fèyí Sara wọ́n ní kí ni bàbá fẹ́ sọ, ènìyàn búburú ni bàbá Tinubu, ohun tó máa gbẹ̀yìn rẹ̀ kò ní dáa. Mr. Ọlánrewájú Àkí wọ́n ní kí ni bàbá tún fẹ́ sọ fún wa, ọ̀rọ̀ ti dójú ẹ̀ báyìí. Mr. Adésùnbọ̀ Cecilia wọ́n ní kò sọ̀rọ̀ lẹ́nu bàbá mọ́, ẹ lọ fọkàn balẹ̀. Mr. Dairo Ọlálérè wọ́n ní dáàdì Ṣèyí ò ráàyè rárá, ẹ má bínú, next year by God grace. Kọ̀rọ̀ tó Dayọ̀ Adégòkè wọ́n ní ọdún tí ó lọ bàbá ṣubú ẹ̀yẹ ní Eagle Square kó tún wá lọ fọrùn lọ́lẹ̀ ṣé ìkànnì yín ni. Ọlọ́run lọ̀gá dábìrà wọ́n ní bàbá ń ronú lórí irọ́ tí wọ́n fẹ́ pa fún wa ní o, ẹ lọ fọkàn balẹ̀. Gẹ́gẹ́ bí ohun tí àwọn èèyàn ń wí, bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n ṣe wọ́gi lé ìbánisọ̀rọ̀ ilé tó yẹ kó wáyé láti ẹnu ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ọjọ́ 12 oṣù kẹfà ọdún tá a wà yìí gẹ́gẹ́ bí ọjọ́ àyájọ́ ìjọba tiwantiwa, òun náà láti mú wá fún yín yẹn. Kí ni ìwòye àti èrò tiyín? Ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí, a kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀. Ẹ wá jẹ́ kí n mú orúkọ àwọn tí orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fi àmì ẹ̀yẹ dá lọ́lá ní àyájọ́ ọjọ́ ìjọba tiwa ti ọdún 2025. Lára àwọn tí wọ́n fi àmì ẹ̀yẹ dá lọ́lá onátìrí Professor Wọlé Ṣóyínká, àmì ẹ̀yẹ GCON wọ́n fi dá Professor Wọlé Ṣóyínká lọ́lá. Bákan náà Professor Látúnjí Dáre wọ́n fi àmì ẹ̀yẹ CON wọ́n fi dá wọn lọ́lá. Kúnlé Ajíbádé tí
tí wọ́n jẹ́ oníròyìn wọ́n fi àmì ẹ̀yẹ OON wọ́n fi dá wọn lọ́lá. Wọ́n fi àmì ẹ̀yẹ OON wọ́n fi dá Dàpọ̀ Ọlọ́runyọmí wọ́n fi dá wọn lọ́lá. Báyọ̀ Ọ̀nànúgà wọ́n fi àmì ẹ̀yẹ CON wọ́n fi dá wọn lọ́lá. Ayọ̀ Òbe wọ́n fi àmì ẹ̀yẹ OON wọ́n fi dá wọn lọ́lá. Dáre Babárìnsá wọ́n fi àmì ẹ̀yẹ CON wọ́n fi dá wọn lọ́lá. Bishop Matthew Hasan Kukah wọ́n fi àmì ẹ̀yẹ CON wọ́n fi dá wọn lọ́lá. Sẹ́nitọ́ Shehu Sani wọ́n fi àmì ẹ̀yẹ CON wọ́n fi dá wọn lọ́lá. Gọ́vnà Uba Sani wọ́n fi àmì ẹ̀yẹ CON wọ́n fi dá wọn lọ́lá. Barrister Fẹ́mi Fálànà wọ́n fi àmì ẹ̀yẹ CON wọ́n fi dá wọn lọ́lá. Professor Safideen Àmúwò wọ́n fi àmì ẹ̀yẹ CON wọ́n fi dá wọn lọ́lá. Barrister Luke Aganenu wọ́n fi àmì ẹ̀yẹ OON wọ́n fi dá wọn lọ́lá. Sẹ́nitọ́ Tòkunbọ̀ Afikúyọ̀mí wọ́n fi àmì ẹ̀yẹ CON wọ́n fi dá wọn lọ́lá. Honourable Labaramako wọ́n fi àmì ẹ̀yẹ OON wọ́n fi dá wọn lọ́lá. Dr. Túnjí Aláùsá àmì ẹ̀yẹ CON wọ́n fi dá wọn lọ́lá. Mr. Nick Dazang wọ́n fi àmì ẹ̀yẹ OON wọ́n fi dá wọn lọ́lá. Honourable Abdul Khoro wọ́n fi àmì ẹ̀yẹ OON wọ́n fi dá wọn lọ́lá. Odia Oveimo wọ́n fi àmì ẹ̀yẹ CON wọ́n fi dá wọn lọ́lá. Sẹ̀yẹ Kẹ́hìndé àmì ẹ̀yẹ OON wọ́n fi dá wọn lọ́lá. Barrister Velik Mọ́kà wọ́n fi àmì ẹ̀yẹ CON wọ́n fi dá wọn lọ́lá. Barrister Ledun Mete wọ́n fi àmì ẹ̀yẹ CON wọ́n fi dá wọn lọ́lá. Honourable Ọláwálé Ọ̀ṣun wọ́n fi àmì ẹ̀yẹ CON wọ́n fi dá wọn lọ́lá. Dr. Amos Akíngbà wọ́n fi àmì ẹ̀yẹ CON wọ́n fi dá wọn lọ́lá. Professor Ṣẹ́gun Gbádégẹṣin àmì ẹ̀yẹ CON wọ́n fi dá Professor Ṣẹ́gun Gbádégẹṣin lọ́lá. Mọ́bọ́lájí Akínyẹmí wọ́n fi àmì ẹ̀yẹ CFR wọ́n fi dá Mọ́bọ́lájí Akínyẹmí wọ́n fi dá wọn lọ́lá. Dr. Káyọ̀dé Zonake wọ́n fi àmì ẹ̀yẹ CON wọ́n fi dá wọn lọ́lá. Professor Julius Ihofebere wọ́n fi àmì ẹ̀yẹ CON wọ́n fi dá wọn lọ́lá. Professor Bayo Williams àmì ẹ̀yẹ CON wọ́n fi dá Professor Bayo Williams lọ́lá. Senator Abu Ibrahim àmì ẹ̀yẹ CFR wọ́n fi dá Senator Abu Ibrahim wọ́n fi dá lọ́lá. Senator Heme Ebute wọ́n fi àmì ẹ̀yẹ CFR wọ́n fi dá wọn lọ́lá. Uncle Sam Amuka Pemo àti Ken Saro-Wiwa wọ́n fi àmì ẹ̀yẹ CON wọ́n fi dá wọn lọ́lá. Olóògbé náà wọ́n yẹn o. The leader of the Ogoni 9 and his fellow travellers wọ́n fi àmì ẹ̀yẹ dáhùn náà lọ́lá. Gẹ́gẹ́ bí eléyìí tí ó tẹ̀ wá lọ́wọ́ òun náà ni a ti mú wá fún yín yẹn. Ìyẹn àwọn tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó fi àmì ẹ̀yẹ orílẹ̀-èdè Nàìjíríà tó fi dá lọ́lá ní àyájọ́ ọjọ́ ìjọba àwa-ara-wa ní ọjọ́ 12 oṣù kẹfà ọdún 2025 òun náà ni a ti mú wá fún yín tí ẹ ti rí yẹn. Kí ni ìwòye àti èrò tiyín? Ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí, a kà á a sì ṣe àgbéyẹ̀wò rẹ̀. Ní ti a kà á a sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ gẹ́gẹ́ bí ṣe wa.